káàsán, mo kí gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Kwara State. Àwọn ọmọ Kwara State mo kí wa látòkè délẹ̀. Mo kí àwọn ọmọ bíbí ìlú Ìlọrin, mo kí àwọn ọmọ bíbí ìlú Ẹdù, mo kí àwọn ọmọ bíbí ìlú Ìgbómìnà lórí gúbẹ́rẹ̀ Kwara State. Mo kí yín. Àjíǹde ara máa jẹ́. Kí n tó tẹ̀síwájú, mo kí bàbá wa ọlọ́lá wa eléláwẹ ní bàbá wa Ṣéhù tìlú Ìlọrin. Mo ṣe Ṣéhù Allahu yasimuka minan nas. Ọlọ́ba kọ́ lọ́rẹ̀ mi bàbá, Ọlọ́run jẹ́ kí wọ́n pẹ́ lórí ìtẹ́. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ ní òní yìí kó tó pa máa tẹ̀síwájú. Mo kí bàbá wa ẹnilẹ̀ ní yẹn ní àpọ́nlé, bàbá gómìnà ìpínlẹ̀ Kwara, bàbá wa Abdulrahman Abdulrasaq tí wọ́n jẹ́ nọ́mbà 1 nílùú Kwara. Ọlọ́run yóò ní bàjẹ́, iwájú ni ọpẹ́ bíi tí ọmọ rẹ sí. Ẹ ò ní ṣìṣe ẹni ṣubú dànù nínú ètò. Ọ̀rọ̀ tí a gbé wá síwájú yín ọ̀rọ̀ nípa ètò ààbò ilẹ̀ Kwara ni lápapọ̀. Pàápàá jùlọ ìta kan fẹ́ sọ̀rọ̀ lé lórí ni ti ìlú Ìgbómìnà. Ẹ kú gbìyànjú, ẹ kú agbára, ẹ kú ti pátìjì náà. Gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ lọ́dún tó ṣẹlẹ̀ lọ́sì, Ọlọ́run ọba yóò dúró tì yín, yóò dúró ti gbogbo Kwara, yóò dúró ti àwọn bíbí ìlú Kwara. Kò ní pa ìlú Kwara nù, kò sì ní fi ìjọba yìí, kò ní fi bú yín. Ọ̀rọ̀ lórí bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ Eke Ìgbòho-Òòṣà ìlú Ẹkùn. À ń gbọ́, à ń tẹ́ gbọ́, à ń gbọ́ fèrèfèrè wípé bàbá làwọn fẹ́ wá sí ìpínlẹ̀ Kwara. Á dẹ̀ rí wípé láti ìgbà tí làásìgbò ti bẹ̀rẹ̀ tí wọ́n ti pa àwọn èèyàn ní gómìnà rẹpẹtẹ, tí àwọn afẹ̀míṣòfò, àwọn báńdíìtì tí wọ́n ti pa àwọn ọmọ bíbí ìlú gómìnà lọ rẹpẹtẹ mẹ́ àtúnílé àtàlejò tí wọ́n da gbogbo yẹn rú. Àtìgbà yẹn ni wọ́n ti ń képe bàbá wípé kí bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ Eke Ìgbòho-Òòṣà pé kí wọ́n jọ̀ nítorí náà bá kí wọ́n ràn wọ́n lọ́wọ́. Bọ̀tá wá gbéyẹ̀wò ń gbà yẹn dáadáa, á rí wípé bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ Eke Ìgbòho-Òòṣà wo bàbá Dami, wọ́n ẹ̀sẹ̀ ti ìlú òyìnbó dé ń gbà yẹn ni. Pàápàá jùlọ ẹ rí pé nǹkan mẹ́ta ló wà lórí bàbá ń gbà yẹn, ẹ̀sùn mẹ́ta. Ẹ̀sùn alákọ̀ọ́kọ́ ni wípé wọ́n fi wọ́n tẹ̀ lórí bàbá, wípé bàbá wọn ń wá wọn káàkiri, pé ìjọba fẹ́ mú wọn, ìjọba fẹ́ tì wọ́n mọ́lé níjọba orílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni wípé pásítọ̀tù bàbá wọ́n gbẹ́sẹ̀ lé, bàbá ò lè lọ síbi tó bá wù wọ́n mọ́ láti fò káàkiri lórí òfurufú láti lọ sí orílẹ̀-èdè míì, kò ṣeé ṣe. Ẹlẹ́ẹ̀kẹta ni pé gbogbo àkáǹtì bàbá, gbogbo tí bàbá ní láyé pátápátá ni wọ́n gbẹ́sẹ̀ lé through BVN. A wá rí wípé wọ́n sọ bàbá lẹ̀ sílẹ̀ sí Kolombo ni. Ọpẹ́lọpẹ́ àwọn bàbá wa orí adé ọ̀run ìlẹ̀kẹ̀ nílẹ̀ Yorùbá. Ọpẹ́lọpẹ́ àwọn bàbá wa látòrí bàbá wa Olúbàdàn tìlú Ìbàdàn, bàbá wa Onírìṣà, bàbá wa ọba Olúgbọ́n tó ilé gbọ́n, bàbá ọba Francis, káàkiri gbogbo ọba tó wà ní Yorùbá pátápátá. Ẹ rí pé wọ́n ṣiṣẹ́ takuntakun, wọ́n ṣiṣẹ́ ribiribi látàrí wípé kí wọ́n lè free bàbá wa olóyè Chief Sunday Adéníyì Adéyẹmọ Eke Ìgbòho-Òòṣà. Ẹ dẹ̀ rí wípé bàbá wa ọba Francis ọba Olúgbọ́n torí ilé gbọ́n, àwọn ẹni kí bàbá ọmọ bọ̀ wálé, kò sí jọ́ ṣẹlẹ̀. Àwa la wà níjọba, àwa là ń ṣèjọba lọ́wọ́. Tí wọ́n bá níta ló ní kọ́ wọ orílẹ̀-èdè Nàìjíríà wá, sọ fún wọn pé mi ni, pé mi ọba Francis ọba Olúgbọ́n torí ilé gbọ́n. Gbogbo ẹnikẹ́ni tó bá dá ọ dúró, wọn gbọ́dọ̀ dá ẹ dúró, wọn lè gbọ́dọ̀ mú ẹ sílẹ̀. Béèrè bí àwàdà ni bàbá fi tọ ìpínlẹ̀ Ọ̀yọ́ State wá láti ibi tí wọ́n wà lọ́hùn, láti Germany, tẹ̀fí ń tọ́ kẹjẹkẹjẹ ẹ̀fì wá síbí. A rí pé gbà tí ìṣẹ̀lẹ̀ alákọ̀ọ́kọ́ ṣẹlẹ̀ ní ìlú Ìgbómìnà tí àwọn báńdíìtì pa àwọn aráàlú lọ rẹpẹtẹ, tí wọ́n sọ polisi jẹ́nà, tí wọ́n ṣe wá, tí wọ́n ṣẹ́yìn bẹ̀ yẹn. Ẹ rí pé wọ́n ń kígbe bàbá fẹ́ wá. A rí pé wọ́n ń kígbe bàbá, ìyẹn bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ Eke Ìgbòho-Òòṣà pé kí bàbá wa ran àwọn lọ́wọ́. Bàbá fẹ́ wá lòtítọ́, bẹ́ẹ̀ ni gbogbo wa la fẹ́ kọ́ wọrí ká wá tẹ̀lé bàbá wá síbẹ̀ yẹn. Bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ Eke Ìgbòho-Òòṣà ìlú Ẹkùn social ìlú security network. Ṣùgbọ́n gbà tó bá gbé yẹ̀wò, a rí wípé ìjọba ò tí ì dáríjì wọ́n, ìjọba ò tí ì gbẹ́sẹ̀ lé kúrò lórí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbẹ́sẹ̀ lé. And therefore oníbi tí bàbá lè rìn sí lẹ́yìn ọ̀dọ̀ àwọn bàbá orí adé ọ̀run ìlẹ̀kẹ̀ tí bàbá ń káàkiri ńgbà yẹn, látàrí wípé wọ́n ń fi à ń fẹ̀hónú hàn fún wọn, tí ń bẹ lọ́kàn àti ń dùn wá láti pé àwọn bàbá wa tó jẹ́ orí adé ọ̀run ìlẹ̀kẹ̀ kan wọ́n náà wà lọ́wọ́ lórí rẹ̀, kó tó pẹ́ padà wá sí ìgbésẹ̀ wọn náà wà lọ́wọ́ lórí rẹ̀. Ṣùgbọ́n nísìnyí àwọn gbogbo àlẹ́jẹ́ lè rí pé bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ Eke Ìgbòho-Òòṣà gẹ́gẹ́ bí àwọn ìgbómìnà ṣe ń pè wọ́n ní bàbá ti fẹ́ wá,
ṣùgbọ́n àwọn gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ ní tí wọ́n ń ṣẹlẹ̀ gan mo fẹ́ ká gbọ́ fídíò yìí náà ká fi rí ohun tó ń lọ. ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹjọ́ wa ṣe ń tagbára rẹ̀ bá ká fún wa á ṣàlàyé fún kò ní mú ẹni tí ò yẹ kó mú kò ní pẹ́ ní tí ò yẹ kó pa á ṣàlàyé fún ìpè Fúlàní pọ̀n Kwara àwọn Fúlàní tó sì ti tó wọn lémọ náà wà ń bẹ̀rẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ wọ́n wà àwọn tá a kọ́lé dẹni tí ń gbélé lé ó dẹni tí rẹ́ǹtì lè kí ẹni tí ń gbé yàrá méjì dẹni táwọn ń gbé yàrá táwọn bíi mẹ́jọ ń gbénu yàrá kan gbogbo èèyàn kọ́ ló lè lọ lé gbogbo ìlú ló ti dáwọ́rọ́ tán ẹ dákun torí Ọlọ́run kí ló dé tẹni kí Sunday Igboho owó tó wà mọ́ ẹ dákun onídìíkà ẹlẹ́wọ́ fún wa wá gbọ́nà náà dáwọ́ jọ gbogbo gbọ́nà ẹ̀ dìde ìlú ẹnìkọ̀ọ̀kan wá ti bàjẹ́ tán kí ló ń ṣe ẹ dákun. ọ̀rọ̀ la gbọ́ yẹn o ọ̀rọ̀ la gbọ́ yẹn màdáàmù yẹn bí mo ṣe ń wò wọ́n gan bí ẹni wípé àwọn ni wọ́n pa ọkọ wọn tó jẹ́ security ní sáìdì òkè ọdẹ àbí nǹkan kan mo ti rí fídíò màdáàmù yẹn rí tí ó bá wá sáwọn ajẹ́ pé wọ́n jọ màdáàmù yẹn gangan tí wọ́n sùn tọkọ ọkọ wọn kú ẹgbẹ́ lẹ́mú polisi ṣẹ̀ báyìí tí ń lẹ̀lẹ̀ tí wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n ń sunkún tí wọ́n fi ń ké pe ìjọba ń gbà yẹn bí ẹni pé màdáàmù yẹn tí ìbá wá sáwọn kan dáríjì mí kọjọ́ kan má bínú o bọ́tà afẹ́fà yọ kókó ni wípé ìjọba Kwara ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ìjọba Abdulrahman Abdulrasaq ẹ sì ràn lọ́wọ́ tọ́pọ̀ fún wa nílùú Ìgbómìnà bẹ́ẹ̀ ni dẹ́n madam sọ nǹkan kan tó jẹ́ kókó a rí i pé bàbá wọn lọ́la wa ìlú Ìlọrin Fúlàní ni bàbá gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ wọn ní Fúlàní ni bàbá Fúlàní bòròrò ẹ̀ẹ́dẹ̀ rí i pé mẹ́nu bá wípé Fúlàní pọ̀ ní òkè ọdẹ gbogbo àwọn Ìgbómìnà sáìdì yẹn báwọn Fúlàní bòròrò pọ̀ ń bẹ̀ yẹn sòkò máa jẹ́ pé gómìnà ń rò wípé àtàwọn tó jẹ́ ọ̀daràn àtàwọn tí ọjọ́ daràn ni wọ́n máa fọwọ́ bá rárá kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ yẹn ẹ dẹ̀ rí pé bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ Eke Igbohoṣà ọ̀nà tí wọ́n ń gbà ṣiṣẹ́ ó yàtọ̀ kì í kàn ṣe pé wọ́n kàn ṣàdédé jáwọ́ ìlú àbí pé wọ́n kàn ṣàdédé wọnú gbó wọ́n máa pa gbọ́n tẹ́rí bẹ̀ rárá ìwádìí tọ́tọ́ ìwádìí tó yẹ àti pé ẹ má jẹ́ ká tara wa owó bàbá dá mi fúnra wọn ẹrù jẹjẹ tí ń bá rẹ lẹ́rù ẹ má jẹ́ ká tara wa bàbá mọ̀ ń pàṣẹ security gan dẹ́ntọ́ pọ̀lọpọ̀ wọn bá ti gbọ́hùn bàbá ẹni tó bá dúró mọ̀ wípé òun láyà gidi nínú àwọn ẹgbésùnmọ̀mí wọn à ní dúró fún bàbá òtítọ́ ọ̀rọ̀ mò ń sọ yẹn wọn à ní dúró wọn mọrú èèyàn tí olóyè Sunday Adéníyì Adéyẹmọ Eke Igbohoṣà wọn mọrú èèyàn tí wọ́n jẹ́ so ìdí nìyẹn tí ẹ bá wá láti wá fọbẹ̀ yẹn mọ́ ẹ jẹ́ kí á kún wọn bàbá wa gómìnà ìpínlẹ̀ Kwara bàbá wa Abdulrahman Abdulrasaq abẹ̀yìn lórúkọ Ọlọ́run ọba abẹ̀yìn ẹ má jẹ́ kí state ten darí ẹ má jẹ́ káwọn ìlú ọ̀dà olùtọ́ mọ́ yín lórí lẹ́gbàá pàjùlọ tẹ bá wo ìlú gómìnà ẹ rí i pé ìlú tó lámìlaka ni nílẹ̀ Kwara tán sì jẹ́ ògbóǹtarìgì nínú olóṣèlú lẹ́gbàá pàjùlọ nínú ọrọ̀ ajé tí ń lọ ní Kwara gẹ́rì wípé ìgbómìnà ń tíráì gan ẹ bá wo Èkó wọn kún bẹ́ẹ̀ káàkiri tí wọ́n ń sọ̀rọ̀ ajé tẹ́lẹ̀ wá ṣe ohun mèremère sílùú wọn bẹ láti fi pé wọn fi ń gbé Kwara lálárugẹ lẹ́yìn pàápàá jùlọ ìlú tí ẹ bá ń darí ààbò rẹ̀ dọwọ́ èèyàn àdèmọ̀pẹ́ ń gbìyànjú ṣùgbọ́n omi pọ̀ jọkà lọ abẹ́ lórúkọ Ọlọ́run ọba àbí tóbi Ọlọ́run bá fi bẹ̀yìn ọ̀rọ̀ tí màdámù yìí ń sọ ariwo tí a ń pa ẹ dákun a mọ̀ wípé a fídíò kan la kàn rí ọ̀pọ̀ ní òní lè ṣe fídíò jáde nínú wọn táwọn ọmọ sọ lábẹ́lẹ̀ tó mọ̀ gbàdúrà wípé nígbà táwọn ti gbọ́ pé olóyè Sunday Igboho ń bọ̀ wá bẹ̀ yẹn ìrú ẹkùn security network tẹ́yìn náà sì mọ ipa takuntakun tí olóyè Sunday Igboho kó wọn ní ṣiṣẹ́ tayọ bíi tí ẹ bá ní wọn ṣiṣẹ́ dé wọn ní ṣiṣẹ́ tayọ lẹ́pàápàá jùlọ ó yẹ ká gbọ́dọ̀ jẹ́ àríkọ́ṣe fún wa torí pé bàbá tí ń ṣiṣẹ́ yìí bọ̀ tipẹ́ dẹ́nà àwọn ibi tí bàbá ti ṣiṣẹ́ àti rí bí wọ́n ṣe ṣe kì í ṣe pé ká wọ̀lú ká dà lóru kì í ṣe pé ká wọ̀lú ká mọ ká sọ dìjà gbòòrò náà ọ̀nà láti fọ̀lú mọ́ ọ̀nà láti lé àwọn agbésùnmọ̀ méjì náà wọn ní dúró wọn gbọ́dọ̀ dúró de bàbá àwọn náà ti mọ tó wà ń bẹ wọn ní dúró de bàbá ṣùgbọ́n táwa ń jà fún ni wípé ẹ má jẹ́ kí Kwara State ẹ má jẹ́ kó dahoro lẹ́yìn pàápàá jùlọ àwọn tó dìbò fún yín tẹ́ fi wọlé wọ́n rí wá dìbò wọn ò dìbò Kwara ní Kwara ń jẹ́ ìgbómìnà ní gómìnà ọmọ jẹ́ ìlẹ́tàpá ọmọ jẹ́ ẹ gba ìrú ẹkùn security network láàyè ń Kwara ẹ gbà wọ́n láàyè àwọn náà ti rí pé tó wà lẹ́sìn ẹ̀ rí i pé báńdíìtì tẹ́ ń pariwo ìgbà kan là ń wí pé gbogbo wọn òkè ọya nìkan ni wọ́n o
wọ́n lọ kó wọn láti Niger ni wọ́n lọ kó wọn láti Mali ni o, nísìnyí Yorùbá ti wà lára wọn. ẹ̀yà míì náà wà lára wọn, Fúlàní ń bẹ lára wọn, Bòròró ń bẹ lára wọn, Haúsá ń bẹ lára wọn. ẹ̀rí kò ti di àmúlùmọ́là báyìí, ṣùgbọ́n pẹ̀lú ògbótọ́ náà ọba wọ́n yànnàná rẹ̀. àwọn tó bá jẹ́ kàńdánù rice, àwọn tó jọ̀daràn láàrin ìlú nugbó, wọ́n fọ̀ wọ́n mọ́ ìyẹn mo fẹ́ ká fi ṣe àgbẹ́kẹ̀lé nínú wa, ká sì lágbẹ́kẹ̀lé nínú Ọlọ́run wípé wọn à ní ṣiṣẹ́ níṣekúṣe, wọn à dẹ̀ ní fọwọ́kàn wọn tí ó yẹ kí wọ́n fọwọ́kàn. ẹ̀rí pé ìjọba àpapọ̀, ìjọba federal ló fún bàbá láṣẹ, ìjọba federal ló ní kí wọ́n rẹ́gísítà security network, ẹ̀rí pé wọ́n rẹ́gísítà lọ́nà tó yẹ kí wọ́n gbà rẹ́gísítà rẹ̀. ọ̀nà tí wọ́n ń gbà tí a fi ń ṣiṣẹ́ gbogbo àná láti rí wípé ọ̀nà tó clean ni, kò sójú ìṣáájú ń bí iṣẹ́ security network, kò sójú ìṣáájú mẹ́ o, kò sí ojú ìṣáájú níbẹ̀. pàápàá jùlọ àwọn tó jẹ́ security men nílùú Ìgbómìnà, wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ papọ̀ mọ́ ìjọba ni, kì í ṣe pé wọ́n kàn sí lébẹ́ wọn núgbó wọ́n máa ṣiṣẹ́. ẹ̀yin náà fà àwọn ọmọ ológun kalẹ̀, ẹ fà àwọn ọlọ́pàá kalẹ̀, àwọn EFCC gbogbo wọn lẹ́kọ̀ọ́ kalẹ̀, látàrí pé kí wọ́n jọ pa ọwọ́ papọ̀, kájọ fọwọ́wẹ́wọ́ lọ́wọ́ fi mọ́. bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ má jẹ́ kí a fi dágun la, ẹ má jẹ́ ká fi jáfara, torí wípé ó ti wọlé tọ̀ wá gẹ́gẹ́ ńlú Kwara. ọ̀pọ̀lọpọ̀ ìlú ti tú mẹ́ẹ̀ bá ṣe ń gbọ́, ẹ má jẹ́ kó tú jù bẹ́ẹ̀ lọ. kàkà tí ó bá fi wá fi tú, ẹ jẹ́ kí ìlú kún padà, kó wá jẹ́ wípé ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú irú ẹkùn security network, pẹ̀lú ìrànlọ́wọ́ tí wọ́n bá ṣe fún wa, pẹ̀lú ìrànlọ́wọ́ táwọn náà ṣe pẹ̀lú security network, pẹ̀lú àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn, ìní ó jẹ́ kí ìlú Kwara State tó gòkè àgbà padà. ẹ dákun bàbá, ẹ jẹ́ ká gbọ́rọ̀ tí arábìnrin ń sọ, ẹ jẹ́ ká gbọ́ dáadáa. Ewo tọ́lọ̀ mọ́ wa là, ewo tàwa dá jókòó, ẹ dákun, ewo tàwa dá jókòó. àtijọ́ ní tẹ́ni tí ń bọ̀ nínú mi ti dùn, kó sì bá àwọn forest guard kí àwọn fìgìláńtẹ́ ọ̀dẹ kó bá wọn ṣiṣẹ́ pọ̀, àwọn yìí wọ́n lè kọ̀ǹtúrò rẹ̀. ọ̀gá. Yorùbá ti gbọ́ bẹ́ẹ̀, Yorùbá ti gbọ́. ẹ dákun ẹ̀yin tí Ọlọ́run bá ní kẹ́ rí fídíò yìí, abẹ̀yìn lórúkọ Ọlọ́run ọba, ẹ bá wa share fídíò yìí kọ́kàn bàbá wa ẹni àkọ́kọ́ nípínlẹ̀ Kwara, bàbá wa Abdulrahman Abdulrasaq. Ọlọ́run kó má bà ọlá yín jẹ́, Ọlọ́run kó má bà ṣáà yín jẹ́, Ọlọ́run kó má bà ìgbà yín jẹ́, kọlọ́mọ yí àga máa yín di mẹ́jẹ Kwara ọ̀dàgún wáyé lọ́wọ́. gbogbo bí tí ẹ ló pèpè Kwara ó dèjẹ́ fẹ́ gbé Kwara débẹ̀ náà jẹ́ kó débẹ̀ kó tó ju bẹ́ẹ̀ lọ. òṣèlú onídàrí máa yín lọ bàbá o, ẹ má jẹ́ ká fi ẹ̀mí àwọn èèyàn taká ẹ̀tì. àlàáfíà ó ṣe pàtàkì, ó ṣe kókó. dẹni ayé tí oníkálukú wà tó ti ń jẹ, tó ti mu, tó ti ń sọ̀rọ̀ ajé, ọmọ pàtàkì ìlú oko lẹ́lòmíì wà tó ti ń ṣọlá, ìlú oko yẹn sì tẹ́ lọ́rùn ju síti lọ, ó tẹ́ lọ́rùn ju Èkó lọ. ẹlòmíì gbogbo ń tọ́ dà láyé yìí ìlú oko yẹn ló ti dà á. dẹ́n pàápàá jùlọ àwọn tó wà ń gbòòrò gangan, ẹ̀rí pé àwọn èèyàn wọn náà lọ́wà ní gbogbo ìlú mbẹ̀ yẹn. tí ìlú bá wá bàjẹ́ tán, àwọn tó wà ń gbòòrò bó wọn sì wálé, àwọn tó wà ń gbòòrò níwé oko sì ní ti ń kó lọ gbòòrò. ẹlòmíì tí ò gbé gbòòrò ti lọ gbé gbòòrò, ẹlòmíì tí ó tá pé gbogbo sẹ́tíǹsì pátápátá, gbogbo ọrọ̀ ajé rẹ̀ pátápátá ìlú oko yẹn ló wà, abúlé yẹn ló wà. bẹ́ẹ̀ ni wọ́n ń jẹ, wọ́n mu, wọ́n sì ń gbọ́ bùkátà, ohun gbogbo dẹ̀ ń lọ dédé fún wọn. gbogbo táwọn ẹgbẹ́ wọn ń ṣe làwọn náà ń ṣe. ṣùgbọ́n nígbà wọn kó pọ̀ mẹ́yẹn pàjáwìrì, láìsí nótìsì, láìsí pé fura kankan, láìsí pé wọ́n múra kalẹ̀ láti wípé àwọn ń kó lọ gbòòrò ni, tó di pé ń pa ìyáká ní túláàsì tí ń pa wọ́n, tí ń run wọ́n bẹ́ẹ̀, tó kálukú wá di èrò ìgboro. ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ ẹgbọ́n bí wọ́n ṣe sọ́ọ́sì pé yàrá kan èèyàn bíi 22 ní ń gbé bẹ́ẹ̀. dẹ́ ibi téèyàn ń gbé, ìlú téèyàn lọ gbé tí ò sí kókó iṣẹ́ téèyàn ń ṣe, àwọn tí àlọ́ dé bá ń bẹ̀rẹ̀ náà ń kọ́, tó bá yá yẹ́ tí wọ́n ní padà sú wọn, wọ́n padà súra wọn. dẹ́ àwọn tẹ́ lọ rẹ́ǹtì lé pẹ̀lú owó belenja tí wọ́n bẹ lọ́wọ́, pẹ̀lú ìrànlọ́wọ́ kàbí kejì, tówó yẹn bá tó jọ́ tán, bó wọ́n ti fẹ́ máa rówó oúnjẹ, bẹ́ẹ̀ ti fẹ́ rówó ká ti san house rent míì, gbogbo ẹ̀ náà lọ́yẹ̀ ká gbéyẹ̀wò. kàkà tí ó bá fi wá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí ìlú okun padà, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. àdèmọ̀ pé ó ní tẹ́yìn náà ń rò. bẹ́ẹ̀ ni gómìnà kan lè ṣàdédé gbéṣẹ̀ wípé lágbájá máa bọ̀, yóò láwọn tẹ́yìn ní òfin lọ, yóò ní pàdé tẹ́sì, yóò ní mítì tẹ́sì. ẹ dákun wá jẹ́ kó ṣèṣù rere, kì í pàkó nù tí ó bá ìlọbi oge, à sì ń retí èsì rere. ẹ dákun jẹ́ kí bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ìlú ẹkùn security network, ẹ jẹ́ kí wọ́n wá síbẹ̀ yẹn. Ọlọ́run dáàbò bo Kwara, yóò dáàbò bo ìlú ẹkùn, yóò dáàbò bo gbogbo wa. ìlú Kwara gbọmbi tó ti tú, Ọlọ́run bá wa pọn ibẹ̀ padà. àwọn tó ti ṣòfò ẹ̀mí, Ọlọ́run bá yóò bá wa tán mọ̀lẹ́bí wọn, yóò bá wa bùkún wọn, wọn tó ipa wọn òfin ní yọ nínú mọ̀lẹ́bí, wájú wọn dẹ̀yìn wọn ò ní bàjẹ́. àwọn tó ti wá pọ̀pọ̀ mẹ́ẹ̀ẹ́dá kan, ẹ jẹ́ ká sọ̀nà tí wọ́n fi wá bẹ̀ yẹn padà. ẹ ṣé gan. ẹ tẹ́ bá ń pè wá wípé ẹ fẹ́ máa wo fọ́nrán wa lójoojúmọ́ bó ṣe ń jáde, kẹ́ máa rí wa lórí live, kẹ́ máa rí wa wò, kẹ́ máa rí wa wò kedere. pàápàá jùlọ àwọn fídíò tá à ń gbé jáde ọ̀kan méjì mẹ́ta ní bá ń jáde, kò lè máa bọ́ sọ́dọ̀ yín, àgbésọ̀ jáde kẹ́ lè máa rí. táyà bá ń kọ́mẹ̀ntì, à ń rí pílásì kọ́mẹ̀ntì, à ń ṣe àrè jáde,
kẹ́ni máa rúgbó tó lọ lórí channel fídíò táwọn èdè káwọ́sà lè pàwọ́tà lọ́wọ́ tó àrí tẹ́kọ̀ subscribe sí ẹ jẹ́ kára àfikà lé lọ́bàá yọ padà yóò di subscribe yóò bí sẹ́yìn yóò gbàgbé sẹ́yìn ká fọwọ́ ti àgbo yẹn padà yóò dàgbó mẹ́ta ètò àlókè pàpàtà ní ká tẹ̀ níbi fóònù mi wọn kún náà níbi fóònù mi wọn kún fún wa kọ aw ẹsẹ̀gbẹ̀rẹ̀ ẹni ògbìngbẹ̀ ní ká tẹ̀ notification nìyẹn ìtàlélógún nìyẹn tẹ bá ti tẹ̀ ẹ́ yóò fún yín lórí ọ̀fẹ́ láti pẹ́ bá ti wà lórí live tàgbé fídíò jáde tàgbé ṣọ́ọ̀tì jáde náà máa ń kọ́ bẹ́ẹ̀ ní ọmọdé rẹ̀ púpọ̀ láti rí subscribe túmọ̀ sí wípé yóò fún yín lórí ọ̀fẹ́ láti padà sẹ́yìn àwọn fídíò tá a ti ṣe lẹ́yọ̀ kẹjẹ ọ̀kejì ibo láti máa bọ̀ bùlá bá dé bùlá dojúkọ àní dojúkọ bí tí ọ̀dà o bí tọ́ da ni ọ̀rọ̀ wa yóò padà gúnlẹ̀ sí ẹ ṣé gan bàbá wa Abdulrahman Abdulrasaq gómìnà ìpínlẹ̀ Kwara àrètí èsì yẹn dákun ẹ bá wa pé ìlú ẹkùn security network wọn á fọ ilẹ̀ Kwara mọ́ ẹ ṣé gan àdúrà wọ́n gbà Kwara ò ní bàjẹ́ o àmì àṣẹ.